kú dédé àsìkò yìí, ẹ jẹ́ ká jọ gbọ́ àwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí Ọjọ́bọ̀ Thursday ọjọ́ 25 oṣù keje ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Lórí ìfẹ̀hónúhàn fòpin sí ìṣèjọba tí kò dára tó fẹ́ wáyé, kò sí ìfọ̀kànbalẹ̀ mọ́ fún ìjọba àpapọ̀. Ó pè fún sùúrù tó múnádóko. Lábẹ́ rẹ̀, akọ̀wé ìjọba àpapọ̀, olùbádámọ̀ràn lórí ọ̀rọ̀ ààbò àtàwọn mínísítà ṣe ìpàdé pàjáwìrì. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin pín sí méjì nítorí ọ̀rọ̀ ìwọ́de náà. Ọba Bìní rọ àwọn ọ̀dọ́ láti fún Tinubu ní àkókò díẹ̀ sí i. Àwa kọ́ la ṣàgbékalẹ̀ ìwọ́de tó fẹ́ wáyé o. Ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ló sọ bẹ́ẹ̀. Àwọn gómìnà àtàwọn mínísítà yóò ṣe ìpàdé lónìí lórí ọ̀rọ̀ owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ àti ẹjọ́ òmìnira àwọn ìjọba ìbílẹ̀ tí ilé-ẹjọ́ gíga jùlọ dá. Lábẹ́ rẹ̀, ìgbà àkọ́kọ́ rèé tí wọn yóò ṣe ìpàdé lẹ́yìn tí Tinubu ti buwọ́lu ₹70,000 gẹ́gẹ́ bí owó oṣù tó kéré jùlọ fún àwọn òṣìṣẹ́. Ìjọba àpapọ̀ yóò parí iṣẹ́ ojú ọ̀nà ìlà oòrùn àti ìwọ̀ oòrùn láti Eleme sí Onne Port títí oṣù kejìlá ọdún yìí. Ààrẹ Tinubu ti pín owó tí kò dín ní bílíọ̀nù lọ́nà $1,832 fún àwọn ìpínlẹ̀ 24 àti ìlú Àbújá lábẹ́ ètò ìfìdímúlẹ̀ ọrọ̀ ajé. Mo darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC láti kópa nínú ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà ni Anyim ló sọ bẹ́ẹ̀ pẹ̀lú bí ààrẹ Tinubu ṣe kí i káàbọ̀ lákọ̀tun sínú ẹgbẹ́ òṣèlú náà. Mínísítà tẹ́lẹ̀ lórílẹ̀-èdè yìí ti fìdí ẹ̀ múlẹ̀ pé wàhálà tí àyọkúrò owó ìrànwọ́ orí epo bẹntiróòlù dá sílẹ̀ lórílẹ̀-èdè yìí yóò jẹ́ rodò lọ mumi tí ilé-iṣẹ́ ìfọpo Dangote bá bẹ̀rẹ̀ sí ní pọn epo bẹntiró tó sì pín. Ìròyìn amúlùúdùn, wọ́n ti wọ́ Sean Diddy lọ sí ilé-ẹjọ́ lórí ẹ̀sùn pé ó san mílíọ̀nù kan dọ́là fún àwọn agbanipa láti gbẹ̀mí Tupac. Ilé-ẹjọ́ ti fìdí ẹ̀ múlẹ̀. Ìròyìn eré ìdárayá, Lionel Messi ti sọ̀rọ̀ lórí ìfìdírẹmi orílẹ̀-èdè Argentina sọ́wọ́ orílẹ̀-èdè Morocco. Ó ní ìyàlẹ́nu ńlá ló jẹ́. Ẹ lè jẹ̀gbádùn àwọn ìròyìn lóríṣiríṣi síwájú sí i tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.